ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí ó máa taba ilé ó máa taba oko iṣẹ́ tí a pè wá sí la fẹ́ jẹ́ yìí ọba àgbáyé òkè sáyédé sọ̀rọ̀ àfi tí wọ́n bá pè wá sí so àkórí ọ̀rọ̀ wa lé ní ni wípé àlàyé ọ̀rọ̀ lórí arákùnrin tó pa ènìyàn ní ìlú Ìlọrin nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lórí nìyẹn wọ́n fẹ́ pe àfiyèsí gbogbo àwa ọmọ Nàìjíríà sí kankan ṣé ẹ rí tí kankan bá ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbé emotionality sí ẹ̀gbẹ́ kan ká farabalẹ̀ wádìí nǹkan tó ṣẹlẹ̀ kí nǹkan tó ṣẹlẹ̀ yẹn kó má bàa tó repeat ara ẹ̀ lọ́jọ́ míì ṣùgbọ́n tí gbogbo yín bá bẹ̀rẹ̀ sí ń ṣe gànràngànràn ẹ bẹ̀rẹ̀ sí ń pariwo ẹ bẹ̀rẹ̀ sí ń gbó bí ajá lórí íńtánẹ́ẹ̀tì láì farabalẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó sì máa tó padà máa repeat ara again and again mo fẹ́ kẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ ọ̀kọ́ tó fẹ́ bá yín sọ now ìròyìn tó jáde ní wípé arákùnrin kan pa ènìyàn ó kún wẹ́lẹ́wẹ́lẹ́ adẹ̀gbọ́pọ̀ ọlọ́pàá ti mú ṣùgbọ́n nígbà táwa máa dé orí íńtánẹ́ẹ̀tì kó tá ń gbọ́ ni wípé ritualist ni ìkòkò bàbá ìsásùn and so on and so forth ẹ bá sọ pé ritualist ni àgbà ṣùgbọ́n ìjà àti ṣèwádìí lẹ́nu arákùnrin yìí kí ni tó fi ṣe bẹ́ẹ̀ àti reason tó fi ṣe nígbà tí wọ́n ṣe interview lẹ́nu arákùnrin yìí nǹkan tí mo gbọ́ tí arákùnrin yìí sọ lórí interview tó ń ṣe fún ni wípé ó ní arábìnrin yìí wá sílé òun lóòótọ́ ó ní nígbà tí arábìnrin yẹn dé mímọ nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ láàrin yẹn sá ó ní arábìnrin yẹn kú sílé òun ó ní ẹ̀rù wá bá òun pé báwo ló ti fẹ́ sọ fáwọn ènìyàn ó ní nǹkan tó fà tó fi kún wẹ́lẹ́wẹ́lẹ́ nìyẹn ọlọ́pàá yẹn wá ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé níbo lẹ kún sí ọmọ tó kún sí wẹ́lẹ́wẹ́lẹ́ pààtì ibi tó kún yẹn níbo ló dá sí ó dà kó sọ pé òun dá sí ilé ìkólẹ̀ kan ìgbésẹ̀ tó kàn ní wípé kì í ṣe ariwo ló kàn for now ilé ìkólẹ̀ tó dá sí yẹn ẹ̀yin ọlọ́pàá tẹ́ wà nílọrin gbọ́dọ̀ kọ́kọ́ lọ síbẹ̀ kẹ́ lọ sí investigate wípé ṣé lóòótọ́ ló dá síbẹ̀ ok tó bá wá dá síbẹ̀ yẹn ṣé o rí pé ṣé apá wà níbẹ̀ ṣé ọyàn wà níbẹ̀ ṣé òbó wà níbẹ̀ ṣé ìdí wà níbẹ̀ ṣé gbogbo property yẹn pé síbẹ̀ tí ẹ bá wá bá wípé gbogbo ẹ̀yà ara arábìnrin yẹn pé síbẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tí arákùnrin yẹn sọ ló ṣẹlẹ̀ lóòótọ́ torí kò sí ìlànà yẹ ní ìlú Nàìjíríà wípé téèyàn bá kú sílé ẹ wípé ìgbésẹ̀ báyìí ló gbọ́dọ̀ gbé láti fi gbára ẹ sílẹ̀ ẹ̀rù lè bá lóòótọ́ kó síbẹ̀ ṣùgbọ́n tó bá wá ṣẹlẹ̀ wípé ẹ dé ibi tó sọ pé òun kó ẹ̀yà ara arábìnrin yẹn sí tí ẹ ò bá orí níbẹ̀ tí ẹ ò bá apá níbẹ̀ tó jẹ́ pé ọyàn nìkan lẹ bá níbẹ̀ investigation máa tún tẹ̀síwájú pé arákùnrin ẹni ẹ dá nǹkan yẹn síbi a ò bá orí a ò bá apá ta lẹ ta fún àwọn wo ló ń rà lọ́wọ́ yín àwọn wo ló ń fún ẹ ní inspiration yẹn tó fi ń ṣerú kan báyìí láti bẹ̀ àwọn àṣírí mi àtútú ṣùgbọ́n nígbà tí gbogbo yín tí ẹ ò ṣèwádìí kankan tí gbogbo yín bẹ̀rẹ̀ sí ya sórí íńtánẹ́ẹ̀tì ritualist ni apànìyàn ni ìkòkò bàbá ìsásùn that thing cannot help all of us men ojú ìwòye méjì tí mo fi wò nìyẹn ó ṣeé ṣe kó jẹ́ pé arábìnrin yẹn kú sọ́dọ̀ ẹ̀ lóòótọ́ kí ni investigation tá ti ṣe tó bá yẹ pé arábìnrin yẹn kú sọ́dọ̀ ẹ̀ tó dẹ̀ kún lóòótọ́ ó máa jìyà ẹ̀ṣẹ̀ náà but ó máa hàn sí gbogbo ẹ̀dá lójú wípé kì í ṣe pé ó fẹ́ fi ṣe ritualist o torí ti ìbẹ̀rù wípé arábìnrin yẹn kú sọ́dọ̀ ẹ̀ ló ṣe kún tó bá wá jẹ́ wípé ẹ̀yà ara obìnrin yẹn ò pé níbi tó sọ pé òun lọ dá sí a lè jẹ́ kí àṣírí àwọn ẹlòmíín náà tú wípé ok ta ló ń ta fún ta ló ta orí fún ta ló ta apá fún ta ló ta ìdí fún àwọn olóńgbà lọ́wọ́ ẹ tí ẹ ò bá ṣe proper investigation according to the encyclopedian nǹkan yìí sì máa repeat ara ẹ̀ ó sì máa repeat ara ẹ̀ ó sì máa repeat ara ẹ̀ mo dẹ̀ ti sọ fún ẹ̀yin ọmọ Nàìjíríà kì í ṣe gba 100 kì í ṣe gba 1000 wípé kò sí nǹkan tó ń jẹ́ wípé ẹ lọ gún orí ènìyàn mọ́ ọṣẹ ẹ lọ gé èèyàn kẹ́gún mọ́ ọṣẹ ẹ lọ gé okó ènìyàn kẹ́gún mọ́ ọṣẹ ẹ lọ gún ìdí ènìyàn kẹ́gún mọ́ ọṣẹ wípé ó máa ṣiṣẹ́ mo ní ẹ̀kan wèsì ẹ̀mí ara yín ni kò kí ni yóò work sẹ́ẹ̀ you are just killing yourself this generation kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn yẹn tẹ́ bá ti wá ṣe investigation yìí tán tẹ́ bá ti wá mọ̀ wípé now arákùnrin yìí ló ń ta ni ìgbà ẹni gbogbo yín máa sọ bọ́ síta tẹ́ máa sọ pé ritualist apànìyàn something like that ṣùgbọ́n tó bá jẹ́ pé ṣe investigation tó bá rí pé arákùnrin tó kó obìnrin yẹn kú sílé ẹ̀ òun ló fà tó fi kún wẹ́lẹ́wẹ́lẹ́ another case tó nìyẹn but ẹ farabalẹ̀ kẹ́ ṣe investigation yìí dáadáa kí irú kan báyìí kó má bàa wáyé because tó bá yẹ pé ó ń ta ni àwọn tó wà nídìí kíní yìí wọ́n sì máa pọ̀ kó má bàa di pé lọ́n fókọ̀sì ẹnìkan tó jẹ́ pé àwọn àbàmì ẹ̀dá wọ́n sì wà lẹ́gbẹ̀ẹ́ kan that is one aspect. The second aspect ẹ̀yin àfáà tí ẹ wà lórí internet ẹ lọ ṣọ́ra yín àwọn wáàsí orí burúkú tí ẹ máa ń ṣe lórí internet ó lè lead àwọn ọmọ kékeré sí ritualist mo gbọ́ tí àfáà kan sọ wípé kéènì ó pa ibẹ̀ nì wípé lẹ́yìn yẹn éfà ò bí ọmọ kankan mọ́ wípé nítorí náà gbogbo àwa ọmọ ìran dá máa pànìyàn ní wá a gbọ́dọ̀ máa pànìyàn lọ sáà ni ok mo tún gbọ́ tí àfáà kan náà sọ lórí internet wípé ó yẹ ká so oògùn owó
wípé àwọn bàbá wa àtijọ́ so oògùn owó ṣùgbọ́n àwa ti wòye ìdí tí ẹ̀rọ oògùn owó fi ń bà wá ní wípé a ò rówó fi ṣé gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn sọ wà nínú Al-Qur'an náà ni. Ìyẹn number 2. Number 3, àwọn àfáà kan máa dé orí íńtánẹ́ẹ̀tì wọn máa donate 100 billion 50 million ìkòkò bàbá iṣẹ́ wo lẹ́ ń ṣe? What type of job are you doing? Iṣẹ́ wo lẹ́ ń ṣe? Ìjọba ẹni iṣẹ́ tó pọ̀ tí ẹ fẹ́ ṣe nínú ìlànà religion. Cultist ti wọnú religion ti wọnú cultist. Lọ́dọ̀ ti tèmi, religion is irritating to me according to the King Solomon of Parameter. In my own territory, religion is an irritating to me because ìkan tí a ń gbọ́ nípa religion a ò gbọ́ gan nínú cultist gan, kò sí nílé, kò sí lọ́dọ̀ àwọn ògbóni gan, kò sí lọ́dọ̀ àwọn ẹni tó jẹ́ wípé tí àwọn èèyàn wò gẹ́gẹ́ bí ẹni bí, kò sí lọ́dọ̀ wọn. Ìkan tí àwọn religions yìí ń dáwọ́lé tó ń ṣe. Ẹ̀yin ìjọba, you need a lot of things to do. Ṣùgbọ́n gbogbo ilé táwa ń sọ yìí a kàn jam talk lásán ni. Ìjọba gan tó fẹ́ ṣe dáadáa sáárín ìlú, irú èèyàn wo lẹ́yìn fúnra yín jẹ́? Who are you people? Jìbìtì dájọ́ olè, jìbìtì wàásù fólè, ó ti pakasọ, ó ti rújú pọ̀. What in this Nigeria, tí bá ti jí láàárọ̀, ìgbàkigbà tí bá ti wo kò tó ṣẹlẹ̀ Nigeria, kò mí kí máa wà láyé. Ó mi kọ́ lọ́ọ́ ti pa mí. You people are irritating me. Ní ìlú tó súnmọ́ àlìjánà tó jìnnà sí iná, wọ́n bẹ orí ènìyàn, pa ènìyàn bẹ́ẹ̀ tó ń pẹran. Nígbà tó ń ṣe lè má pa èèyàn nílùú Ìlọrin, ìlú àwọn àfáà tó dẹkùn kọ́, kílẹ̀ fẹ́ máa ṣe níbẹ̀? Anybody ò save mọ́. Ìlú tó yẹ kẹ́ fi àpẹẹrẹ lélẹ̀ fún gbogbo àgbáyé, ìlú yẹn náà tó ń pa èèyàn yìí báyìí, kílẹ̀ fẹ́ ṣe sí? Ẹ̀yin àfáà tẹ bọ́ síta, tẹ́ni kéwàá di ultimate máa kú torí pé ó ganú sí yín, ó yá bẹ̀rẹ̀ sí ní rọ̀jò ìpèlè àfáà tó pa èèyàn lórí báyìí. Ẹ sọ fún àgbà yẹn pé kéwàá nà ní pé ọjọ́ méje wípé kò máa ṣe. Now ẹ bá wa sọ̀rọ̀ sínú ayé àfáà yìí tó lọ bà orúkọ yín jẹ́ yìí, torí orúkọ yín bàjẹ́ o, ó ṣe ṣe kẹ́ máa mọ̀. Ẹ jọ̀ọ́ o, kíní kan sì yà mí lẹ́nu o, ẹ jọ̀ọ́ àfáà ẹ pè é wípé kó wá rí òun, ṣé ẹnu tó máa bà ẹ́ ni? Kò tí ì yé mi o, ẹ ní sùúrù o. Káfáà ẹ pè é lórí fóònù nísìnyí, Alhaja Sekina, ẹ jọ̀ọ́ ẹ sá yọjú sí mi nílé kẹ́rù tó máa bà ènìyàn, ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Àbí kí pásítọ̀ ẹ kó pè é wípé hello sister lágbájá, ẹ jọ̀ọ́ ẹ sá yọjú sí mi nílé kẹ́rù tó máa bà wípé pásítọ̀ mi ó máa lè pa mí sí. Irú ìgbé ayé wo lẹ̀ ń gbé ẹ̀yin ènìyàn wọ̀nyí? Ní problem tí wọ́n máa ń ní pẹ̀lú ilé ayé yìí ni wípé gbogbo àwọn tó ń pera wọn ní ritualist yìí tó ń górí èèyàn yìí wọn kì í ní lárí. Àfáà tó kó èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́ nísìnyí, ó dá mi lójú pé kò ní mọ́tò. Ó dá mi lójú wípé gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe wọ̀nyí, àwọn ọ̀rọ̀ dáradára, àwọn wáàsí òfò, wáàsí orí ibú ló máa ń inspire àwọn bọ̀bọ̀ yẹn wípé kó lọ máa ṣe oògùn owó, kó máa gé orí, kó máa gé ìdí, kó máa gé òbò, kó máa gé apá, kó máa gé ẹsẹ̀ unnecessarily and unnecessarily. So ẹ lọ preach fún ara yín, ẹ̀yin guys, òbò yẹn á máa gbó lọ́wọ́ ọ̀sẹ̀, níbo lẹ fẹ́ sá sí? ẹ ò lè bọ̀, ẹ̀yin kókó plédì, kò sí ìkọ́tẹ́ lè ṣe sí, àfi tẹ́ ẹ bá ní ta òbò mọ́, tí ẹ bá tẹ̀ ta òbò mọ́ ẹ bí àlùyìn pa, báwo lẹ fẹ́ ṣe báyìí? Ẹ̀yin guys, ẹ bí àlùyìn pa tẹ́ ẹ bá tàbò, ẹ lè bọ́ lọ́wọ́ ká máa gé yín, ká máa gé ẹsẹ̀ yín, ká máa gé ìdí yín, ká máa gé òbò yín, báwo lẹ fẹ́ ṣe? ẹ bí àlùyìn pa láì ta òbò báyìí, kókó plédì ò lè stop. Ẹ̀yin guys, báwo lẹ fẹ́ ṣe ra yín sí? Torí ẹ gbọ́dọ̀ ṣe sá, torí ilé tó pọ̀jù nínú yín tó sí ṣọ́ọ̀bù wáìnì, tó sí ṣọ́ọ̀bù kígbá, iṣẹ́ kókó plédì fi sí, báwo lẹ fẹ́ wá sí báyìí? Ó máa ní ìdíkẹ́ lọ dá app kan sílẹ̀, app yẹn máa ní hashtag kí ni wọ́n máa pè kí ni yẹn? Hashtag yẹn tẹ́ bá ti fẹ́ lọ sí ilé ọkùnrin, ẹ ti fẹ́ lọ sí olóṣó, kí ni gbọ́dọ̀ wà lápá yín tó máa sí how so anyway tẹ́ bá wà wọ́n sọ how ṣe hashtag ni wọ́n máa ń pè kí ni àbí kí wọ́n máa pè kí ni ṣe tracker ni? Is it tracker or hashtag? tó máa lè máa track èèyàn, ṣé ó possible kí wọ́n track èèyàn? How do you do? Please ẹnìkan wà láwọn lọ́yẹ̀ mi ò gbóyìnbó débẹ̀, ṣé hashtag sẹ́wọ̀n pé tó bá gbé mọ́tò jáde, sẹ́wọ̀n pé ó lè track mọ́tò ẹ̀? Do you understand my medility? Ṣé ẹ ń gbàdọ̀ àlàyé mi yẹn? Sẹ́wọ̀n pé tí o bá gbé mọ́tò jáde, tó bá jí mọ́tò yẹn, sẹ́wọ̀n pé wọ́n lè track yẹn. So báwo lè wọ́n ṣe lè track èèyàn? Ṣé tracker yes, so possible kò fi tracker sára ènìyàn? Is it possible? Ṣé ẹ̀yin tẹ́kàwé ẹ bá mi ẹja mi tán? So possible kò fi tracker sára ènìyàn? They should go and look for job. Ta ló sọ̀rọ̀ yà lórí Odùduwà? Iṣẹ́ wo ló fẹ́ wá? Ó dẹ́ pé ẹ̀mọ́ ìtọ́ ń gbà nídìí kàwọn lédè sí. Iṣẹ́ salary wo ló fẹ́ wá? Salary wo ló fẹ́ wá? Iṣẹ́ ìjọba wo ló fẹ́ wá? Tó fẹ́ fún wọn ní 100,000 lóṣù, tó fẹ́ fún wọn ní 200,000. Lédè àwọn arábìnrin pa 500,000. Wọ́n lè fi sá lóṣèlè mọ́, wọ́n lè jáwọ́ o. Kò sọ̀rọ̀ gbàgbé o, ẹ̀kan tọ́ra yín ni o. Kò sẹ́ni tó fẹ́ pay wọn mọ́ o. Because per night 200,000, àwọn mi gbé 500, àwọn mi 1 million. Àbí kò yẹ wọn lè jáwọ́. So kí lá lè fi ràn wọ́n lọ́wọ́? Táyé wọn ò ní fi tọ́wọ́n ní máa fi bẹ́ orí wọn torí wọn ò lè stop iṣẹ́ wọ́kọ̀pù yìí. Tó bá jẹ́ wípé kò sí iṣẹ́ wọ́kọ̀pù ní gbogbo àwọn lédè àgbà ti kú tán already. Òwò wọ́n ti lùgbàdì ayé. Tẹ́ bá wọ ìgboro lọ,
ẹ wo àwọn ọmọ tó kọ́ṣẹ́ tailor tó kọ́ṣẹ́ hairdresser wọ́n máa wà ní ṣọ́ọ̀bù látàárọ̀ di alẹ́ wọn ò ní rí customer. 80% of àwọn ladies tó wà Nàìjíríà hook up náà ṣe. Àwọn tẹ́ ń wò gẹ́gẹ́ bí big woman gan nígboro àwọn yẹn náà ń pè ní international hook up ó ní ìdúró táwọn yẹn fi ṣe tiwọn international hook up. So ọ̀nà wo la lè gbà ràn wọ́n lọ́wọ́ débi wípé tó bá lọ sí hook up wọn tó jẹ́ wípé a máa track wọn hashtag àbí kí wọ́n pè hashtag ṣé mo pè dáadáa ṣé hashtag ni ọ̀nà nǹkan ẹ̀kọ́ tàbí ṣe mọ́ nìyẹn tàbí fi ràn àwọn arábì lọ́wọ́ wọn lè stop hook up o àwọn lè ti sign ni because that is only option that they are eating now option kan tó ní mọ́ nísìnyí láti fi survive nínú ayé kò síṣẹ́ àwọn tó ṣiṣẹ́ ìjọba gan nínú wọn ilé tó pọ̀ jù ní wọ́n ṣe hook up after tó bá dé láti ibi iṣẹ́ lọ́sàn aago 6 wọ́n sá lọ sí jámàjámà so wọ́n má bàa pa àwọn ọmọ yín tán ọ̀nà wo la lè gbà ràn wọ́n lọ́wọ́ ọba don't trust yourself sir I know àwọn èèyàn yìí ń ṣe mí nígbà tí yóò ṣe ránṣin tẹ́kùn mú orí olórí tẹ́kùn wẹ́lẹ́wẹ́lẹ́ àfá by the matter so nǹkan tó yà mí lẹ́nu ní kéèsì yìí pọ̀ ẹ wojú àfá yẹn bó ṣe fáyìn ẹ wo àfá yẹn bó ṣe cool ṣé èèyàn lè pẹ́ dìyẹ sá alóore rẹ̀ mi lẹ́kùn sọ̀rọ̀ ó máa sí di farati láyé yìí o pèsè kẹrẹ ní fún mi Ọlọ́run ni mo gbẹ́kẹ̀lé ayé ti lé ó máa sí di farati láyé yìí o Ọlọ́run ni mo gbẹ́kẹ̀lé ayé ti lé omi tó sálàbò lórí ẹja ọ̀nà ló tún padà wá sí ẹja jìnnà ó mà ṣe o ilẹ̀ tí fi rúgbìn fún aráyé ọ̀nà ló tún padà wá fi ènìyàn jẹ ó mà sí bí farati láyé Ọlọ́run ni mo gbẹ́kẹ̀lé ayé ti lé kátúbá ní ìrìn àjò ó yẹ káwọ ẹni tí a bá ń lọ apani wà nílé o àṣẹ ní wà lájò káwọ ẹni bá rìn àyè ṣòro kò mà sí bí farati láyé yìí o Ọlọ́run ni mo gbẹ́kẹ̀lé ayé ti lé kí. Ẹ̀yin tẹ́ sọ pé òpin ayé ti dé ẹ̀ ń tanra yín kò sí nǹkan tó jẹ́ òpin ayé ìgbà tí kéènì máa pa é bẹ́ẹ̀ nì ṣé àárọ̀ ayé ni àbọ̀sán ayé àbí ìrọ̀lẹ́ ayé ti bàjẹ́ láti bẹ̀rẹ̀ ayé wa kò sí nǹkan tó jókòó ayé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láyé ìsìn ó ti ń ṣẹlẹ̀ láti ayé àtijọ́ láti bẹ̀rẹ̀ ayé wọ́n ti apànìyàn ti wà láti bẹ̀rẹ̀ ayé. Ẹ̀yin gẹ̀ẹ́sì wọ̀nyí ẹ jọ̀ọ́ tó Ọlọ́run jẹ́ kí n fún yín ní advice tẹ́ máa lò anybody tó bá ti fẹ́ gbé ẹni kó send identity ẹ̀ ó jẹ́ driving license ẹ̀ ló máa send ni o tí o bá ti send ẹ lọ sí group tí o bá ti lè send identity ẹ̀ má lọ. Àwa kan wà ká máa patronize yín kákan do yín nìkan ni kò sí kó ta fẹ́ lò yín fún àwa kì í lò ènìyàn kákan múnára wa dùn ṣùgbọ́n àwọn tó ń pa yín yìí torí tí àwọn tó ń pa yín yìí ẹ lọ wá gbọ́n ta sí ọ̀rọ̀ ara yín kì í tẹ̀ tó wá ń ṣe hook up nìkan gan boyfriend and girlfriend ńkọ́ àwọn ọmọ ọlọ́tún débi o wọ́n náà tún lè send fake confirm fake identity yẹn náà tó wà o àwọn go boyfriend and girlfriend ńkọ́ boyfriend and girlfriend ńkọ́ torí gbogbo àwọn méjì tó ìpara wọn nísìn eléyìí tó ṣẹlẹ̀ nígbà yẹn náà lọ́run tó ń gé girlfriend and boyfriend ní wọn kì í ṣe hook up káwọn yẹn eléyìí náà mo gbọ́ wípé ṣé girlfriend àfáà yẹn ni àlùbáàdàn sọ pé ó já fásáfáà yìí ṣé àfẹ́sọ́nà yẹn ni àbí girlfriend yẹn àbí ó wà pé fún ọkọ̀ bàbá kan pé ní àárín mọ́sálásí so níbo ni gbogbo wa fẹ́ wá sá sí báyìí where do we want to run to níbo ni ká wá sá sí bó sáwọ mọ́sálásí orí ẹ lọ fẹ́ù bó sáwọ ṣọ́ọ̀ṣì orí ẹ lọ fẹ́ù bó sáwọ ẹlẹ́dì orí ẹ lọ fẹ́ù. Ó mà ṣe o àṣẹ ìkojú ènìyàn tutù kò ní kan ṣe pẹ̀lú ìgbésí ayé ènìyàn ẹ wo gbogbo àwọn criminal tó ń mú ní Nàìjíríà àwọn olójú wọn tutù very cold eyes gbogbo àdìyàn tó ti mú criminal ní Nàìjíríà mi rẹ ní tójú ẹ lébi tèmi mi rẹ ní tójú ẹ yá ẹhàn àbójú mi yìí náà irú àwa ibẹ̀ ká máa ṣe kà ẹ rojú mi ní ẹ máa wo iná nínú ojú mi náà àwọn cool people àwọn gentle people àwọn tó jẹ́ pé tẹ bá rí láàrin ìlú wo tí gbogbo ayé bá tẹ̀ ń ṣe ká ẹ tẹ̀lé rokan ẹ̀ka sí láyé àwọn yẹn ló wá ń ṣe bàbá láìka àwọn pretender people ẹjọ́ tó Ọlọ́run ẹ jẹ́ ká máa ké sára tí èèyàn bá tiẹ̀ máa kúkó orí ẹ̀ sílé ẹkú gbígbóná káì láìsẹ̀ ẹran gé orí ọmọ lọ́mọ gé òbú ẹ̀ lọ́tọ̀ gé ẹ̀yàn lọ́tọ̀ gé ìdí lọ́tọ̀ gé that man is very irritating man very irritating very irritating very irritating very irritating oh ọmọ ṣe o well no problem ẹ̀yin ènìyàn ayé náà lẹ ti rí yẹn o bíbélì bá yín sọ̀rọ̀ o ká mẹ́ka fún wọn mẹ́ka 7:5 ká fún wọn kàbí kó ká mẹ́ka 7:5 ló máa jẹ́ àbí 5:7 sa bíbélì ti já yín sí ti pẹ́ ilẹ̀ ìjára yín o ẹ lọ sí ìwé mẹ́ka
orí keje ẹsẹ̀ karùn-ún ẹ ká gbọ́ ọ̀rọ̀ sọ. Micah chapter 7 verse 5 ó sọ̀rọ̀ what are we going to do in Nigeria now ọba àgbáyé wa olórin sórí ẹ̀ ni Nàìjíríà ti fèlè yìí ìjọba Nàìjíríà ti fèlè yìí. Micah 7:5 kí ló wí. ẹ má gba ọ̀rẹ́ kan gbọ́. ẹ má gba ọ̀rẹ́ kan gbọ́ ẹ má gba boyfriend kankan gbọ́ o ẹ má gba girlfriend kankan gbọ́ o ẹ má sì gbẹ́kẹ̀lé àmọ̀nà kan. ẹ má gbẹ́kẹ̀lé president kankan o ẹ má gbẹ́kẹ̀lé governor kankan o ẹ má gbẹ́kẹ̀lé ọ̀gá sójà kankan o ẹ má gbẹ́kẹ̀lé ọ̀gá ọlọ́pàá kankan o ẹ má gbẹ́kẹ̀lé IG kankan o ẹ má gbẹ́kẹ̀lé pastor kankan àfáà kankan wòlíì kankan ọba kankan o ẹ má gbẹ́kẹ̀lé àmọ̀nà kankan o sáré. Pa ilẹ̀kùn ẹnu rẹ mọ́ fún ẹni tó sùn ní òkun àyà rẹ. ìyàwó ẹ olóòrò tó lè bá sọ ọkọ ẹ olóòrò tó lè bá sọ pa ẹnu ẹ mọ́ lọ́dọ̀ ẹni tó sùn ní ọkàn àyà rẹ o kàwé síwájú. Nítorí ọmọkùnrin ṣáà ìbọ̀wọ̀ fún bàbá. Ọmọkùnrin ti ṣaláì bọ̀wọ̀ fún bàbá o. Ọmọbìnrin sì dìde sí ìyá rẹ̀. Ọmọbìnrin dìde sí ìyá ẹ̀. Aya ọmọ sí ìyá ọkọ rẹ̀. Aya ọmọ sí ìyá ọkọ rẹ̀. Ọ̀tá oníkúlùkù ni àwọn ará ilé rẹ̀. Ọ̀tá oníkánukù ni àwọn ará ilé ẹ̀. Nǹkan tí iPhone máa dá ilẹ̀. Nǹkan tí iPhone 16 máa dá ilẹ̀. Àwọn ìjọba ti fẹ́lẹ̀ yín ti pẹ́. Ẹ máa bèrè pé lọ́nà wo. A tó ọdún mélòó tí ìjọba ti ń bá Boko Haram jà. Ẹ ò bèrè lọ́wọ́ ara yín. Oyè yóò sí lọ síbẹ̀. Ẹ̀yin ò kí ń tink. Ẹ gbórúkọ tó ń pè ìjọba ni. Ìjọba amúnimóògùn. A tó ọdún mélòó tí ìjọba ti àti Boko Haram ti ń jà. Tàbá kékeré sí àwọ̀ 15 years. Kí ló tó wọn lè mú wọn? Ó jọ yí àwọn méjèèjì. Àbíkò yẹ ẹ tanra yín ní Nàìjíríà yìí. Jìbìtì dájọ́ olè, jìbìtì wàásù fólè, jìbìtì darí olè, ó ti pa kásọ̀, ó ti rójú pọ̀. Orin yẹn wẹ́rẹ́ pé mo kàn kọ́ ni. A ti wo sàkún bí nǹkan ṣe ń rí lọ. Ẹ tanra yín ni, you are deceiving yourself. Ẹnìkan tó wá jìyà ní Nàìjíríà ní tálákà. Ẹni tó wá jìyà ní Nàìjíríà tálákà nìkan ni. Ìyà ò kì í ṣe fólówó. Nǹkan tó lówó bá ṣe ní Nàìjíríà ṣe gbé. So kọ́lọ́mọ lọ kìlọ̀ fọ́mọ ẹ̀ kó sọ orí ẹ̀. Forí ẹ̀ sábẹ́ ilé ìyá àti bàbá. A ti ń gbé ní ayé ibi. Ayé rádaràda, ayé tí ò ní túmọ̀. Kò sí èèyàn gidi nínú ayé, gbogbo wa lẹ́hàn náà. Gbogbo wa lẹ́ni bí. Nǹkan tó lùkánùkù máa jẹ ló wá. Àtàgbà àtọmọdé àti president àti governor àti ọba ìlú àti ìjòyè àti pastor àti wòlíì. Nǹkan tí everybody fẹ́ jẹ ló wá. Nǹkan tí everybody fẹ́ jẹ ló wá. Ìgbésí ayé oníkálukú kò kan anybody. Face your life. Ẹnìkan ò lè jà fún Nàìjíríà. Àfi kí Nàìjíríà jà fara ẹ̀. Face your family. Kí ló wà rántí gbogbo kọ́ máa gé oríyàn kọ́ máa fi hàn sówó kọ́ máa sọ oríṣiríṣi. Torí wípé àwọn ìjọba yín kò ráyè dára ìlú. Wọ́n máa òtítọ́ wọn ò ní sọ. Àwọn àfáà ń lọ sílé kéwú every year wọ́n máa bọ́ ìta. Ìjọba ò jáde kó interview wọn wípé what is your aims about ilé kéwú? Your aims is after ilé kéwú to go to heaven àbí? So ṣé ilé ayé ṣẹ́kẹ̀jì yàkú ni? Ṣé ẹ̀rí jẹun nílé ayé ni? Iṣẹ́ wo lẹ pèsè fún àwọn ọmọ ilé kéwú after tó bá jáde ilé kéwú? Ìlànà yẹ wo lẹ fún wọn? Kí ni aims yín lórí Bible school? After tí àwọn ọmọ bá ti jáde Bible school ẹni kọ́ lọ máa ṣe pastor kọ́ lọ máa yájú ilé kiri kọ́ lọ máa wàásù yìí kọ́ bá lè wọ ìjọba ọ̀run. What are the jobs that you provide for them? Kí ni iṣẹ́ tí ẹ pèsè sílẹ̀ fún wọn tó fẹ́ ṣe? Ju pé kọ́ máa pànìyàn lọ, kọ́ máa purọ́ fún àwọn èèyàn, kọ́ máa gbájú ẹ̀, kọ́ máa ṣe jìbìtì káàkiri. Ìjọba ara ìtara àdúrà. Wọ́n ṣe máa jẹ, wọ́n ṣe máa mọ, wọ́n ṣe máa gun jẹ́ẹ̀tì, wọ́n ṣe máa sẹ́ndì, wọ́n ṣe máa ṣẹ́ǹjì mọ́tò náà wà fún ìgbé ayé anybody kan anybody náà. Àwọn ẹnìkan tí ìjọba máa ń lágbára lórí ẹ̀ tàbí tálákà tó sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Sójà 100 ilé ìbò bẹ́ẹ̀ sí kọ́lọ́gbé. But kò ságbára lórí Boko Haram láti 15 years. Kò ságbára lórí kidnapper. Kò ságbára lórí àwọn pastor tó wáìsì orí burúkú lórí íńtánẹ́ẹ̀tì. Kò ságbára lórí àwọn àfáà tó ṣe wáàsí orí bú lórí íńtánẹ́ẹ̀tì láti máa fi ba inú àwọn new generation jẹ́. Àwọn ìwà ẹ̀sọ̀ oògùn owó ní some month ago àfáà kan wá sí orí íńtánẹ́ẹ̀tì ó lóun ní tòun kó máa ṣe oògùn fún àwọn yahoo ní ìlú tó ní ọba tó níjòyè ó lóun ní tòun ó lóun máa ṣe oògùn fún àwọn ọmọ yahoo ó lè sọ alẹ́ níjọba wọ́n dẹ̀ mọ́ handle ẹ̀ ṣùgbọ́n òfin tó rè ní nísìnyí pé o gbọ́dọ̀ bó president o gbọ́dọ̀ bó governor o gbọ́dọ̀ bó IG tó bá ti kí wọ́n máa arrest yẹ ibi tẹ́gun tí wọ́n máa ti máa ń lé nìyẹn but nǹkan tó lè ba ìlú jẹ́ wọn ò ní focus ẹ̀. Don't believe in anybody. Believe in yourself. Okay? Face your life. Ẹ̀yin ló sọ wọ̀nyí ẹ̀yin kó complete ẹ fọpọlọ sí gbogbo ẹ bá bá ṣe. Ẹ má kàn lọ sílé any man anyhow. Okay? Ẹni tó bá ti kú tiẹ̀ bàjẹ́ nìyẹn. Tó bá fẹ́ yan girlfriend any boyfriend tó bá sọ pé òun ò lè lọ mọ àwọn family ẹ má lọ sílé ẹ̀. Tó bá mọ̀ kó fẹ́ fẹ́ mi bàbá mọ̀ mi ó bá dáàdì mi kí dáàdì mi mọ̀ ẹ́ kí ìyá mi mọ̀ ẹ́. Tí bá dẹ̀ fẹ́ wá sọ́dọ̀ ẹ mo máa wá pe dáàdì mi wípé ẹ ló dáàdì mo fẹ́ kọ́ ọmọ yín wá rí mi lénìí. Wọ́n lè mọ̀ pé wọ́n ló pé ayé yìí ti di ayé hàn náà àti ó ti di ayé dáadáa àti fẹ́yàwó èsì gbọ́ wàhálà àti lọ́kọ gan wàhálà kí boyfriend èèyàn pè èèyàn kí ló tó máa ba ènìyàn wípé àbúfẹ́ lómi ni kí girlfriend èèyàn pè èèyàn wípé ẹ̀lú boyfriend ẹ̀lú ọkọ mi wọ́n nà mí ní báyìí ẹnìkan ṣe ẹnìkan nà mí wá bá mi níbẹ̀ kí boyfriend kó tó máa wò pé ṣé kí ló fóònù ẹ̀. Now àti fẹ́ lọ sí pele question and answer báyìí. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́ báyìí kọ́ máa gé orí kọ́ máa gé ìdí kọ́ máa gé òbò yìí
ọ̀nà wo ni ẹrù wípé àlè bá dẹ́kun ẹ̀, ọ̀nà wo la lè fi ran àwọn ọ̀dọ́ wa lọ́wọ́. Èwo tó bá wà ní Instagram, tó bá wà ní TikTok, tó bá wà ní Facebook, tó bá wà ní Facebook àti YouTube, link tí mo paste yìí ló máa press tó máa fi send request tó máa fi wá dá sí kí lẹ rò tí a lè ṣe tí àwọn ọ̀dọ́bìnrin wa ni wọ́n fi kúkú ìyà ó di méjì báyìí lọ ṣéèkì sọdún yìí náà ni ó dàbí 2024 ní èdè tó gé ọ èdè tó kun girlfriend yẹ. Ẹ̀yin tí a bá wà ní TikTok ẹ kò send request ní direct. Ẹ̀yin tí a bá wà ní Instagram, Facebook, ẹ tẹ link tí mo paste sísàlẹ̀ yìí ó máa gbé yín wá sí orí YouTube, ibẹ̀ lẹ máa ti wọlé. So bó ṣe rí nìyẹn. So kí lẹ mọ̀ pé a lè ṣe fún àwọn ọ̀dọ́ wa, àwọn especially àwọn ladies wa tí wọ́n ní máa fi lò wọ́n nílòkulò, kí ni solution, kí lẹ mọ̀ kó jẹ́ solution. Àti wípé kí la fẹ́ ṣe sórí ọ̀rọ̀ àwọn àfáà, àwọn pastors, àwọn aláwo kíkó wọn pọ̀ bẹ́ẹ̀ gbogbo wa àti pastors àtàláwo àti àfáà àti gbogbo wọn pátá ló ṣe irú ẹ̀, kì í ṣe ibì kan ló wà àti àbáfẹ́ tọ́ra wa nìkan ló kù. Àdúgbò yìí kí la lè ṣe láti lè fi dẹ́kun àwọn ìwà ìbàjẹ́ wọ̀nyí tó ní máa fi pa àwọn ọmọ wa ní how, kí lẹ mọ̀ pé a lè ṣe. Àmọ̀ràn wo lẹ fẹ́ fún àwọn ladies, because ẹ bá fún wọn lámọ̀ràn pé kán stop ẹ̀ wọ́n lè stop ẹ̀ because that is what they eat. Yes, so kí la lè ṣe. So ẹ tó bá fẹ́ wọlé ní YouTube, Instagram, Facebook, ẹ tẹ link tó wà nísàlẹ̀ ó máa gbé yín wá síbi tẹ́ máa ti wọlé kẹ́lẹ́ wá dáhùn sí. Ìwọ láwọn pé ò ní ṣé kò tí fi sẹ̀mọ́ fóònù àbí kí ló fi sẹ̀mọ́. Ẹ̀yin tẹ́ fún mi ní gift yìí ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbá o. Why Abidemi, you are blessed. Ọba Solomon Kuno of Ọba Àgbáyé, the truth man. Hello Mr. Aromabi. Kí lẹ rò pé a lè ṣe sí ọ̀rọ̀ àwọn kí ni àwọn ọlẹ́dẹ̀ gba àwọn ọ̀dọ́bìnrin wa àti kí lẹ mọ̀ pé a lè ṣe sọ̀rọ̀ àwọn àfáà pásítọ̀ àtàwọn babaláwo wọ̀nyí. Ẹnikẹ́ni tí wọ́n bá ti mú pé ó ṣe irú nǹkan yìí kí wọ́n pa lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n má gbé lọ sí kóòtù. Kọ́ má gbé lọ sí kóòtù because Bíbélì gan jẹ́ kó yé wa pé ẹnikẹ́ni tó bá pa èèyàn nípa ìdá náà ni a ó pa. Sending them to court wọ́n pé máa send wọn lọ sí máa jail wọn ó máa lead sí another set of things. Wọ́n lè ní collection and they may have baba salẹ̀ but in a situation whereby immediately tó bá ti mú wọn tó bá ti pa wọn ó máa create fear sí ara àwọn ẹlòmíì tó bá ní irú intention yẹn. God bless you. So àwọn ladies wa kọ́ àmọ̀ràn wọlé fẹ́ fún wọn tí wọ́n lè fi kó sírù kan báyìí lọ́jọ́ mi. Àmọ̀ràn tí ń bá fún wọn ni pé kó try láti kí ọwọ́ ọmọ wọn bọ aṣọ ẹ tí ò bá dẹ̀ lè kí ọwọ́ ọmọ ẹ bọ aṣọ kó try láti dira gẹ́gẹ́ bí ẹ ti máa ń sọ. Wọ́n dira àbí. Bẹ́ẹ̀ni sá. Ọ̀dà. Àṣẹ́kọ̀ọ́ ní sàṣẹ́ lọ pé àwọn obìnrin yìí kan wà tó jẹ́ pé akàn wù wọ́n ni ẹlòmíì wọ́n ti lò láti bí wọ́n pa. Wọ́n ní ká dira yín ladies. Olódó síra. Ó ti mọ̀ ìta ìṣẹ̀lẹ̀. Now the network is okay now. You can send your request on YouTube. Anything Facebook. Hello, Kamisola. Àmọ̀ràn wo lẹ fẹ́ fún àwọn ladies. Àmọ̀ràn tí ìfẹ́ gba àwọn akájẹ́ obìnrin pé ẹni tí yóò bá mọ̀ rí bóyá social media anywhere tí wọ́n bá ti pàdé èyí sáré máa tẹ̀lé yàn kiri àbí kí yàn sáré drop number because bí lady tí wọ́n pa báyìí sùn wọ́n náà fi nǹkan bá sọ̀rọ̀ náà fi pè báwo ló ṣe ní number báwo ló drop number fún social media so ẹni tí yóò bá mọ̀ rí èèyàn máa tẹ̀lé and ilé èèyàn tó ń pààyàn tó bá ti mú wọn tó máa pa wọn tó bá ti mú wọn pẹ́jọ́ náà kọ́kọ́ feel pain before ọkọ̀ tó pa wọn bí akọ́kọ́ gbé wọn lọ́wọ́ ẹ̀yọ̀ kan ní tí wọ́n fi ń géèjì yẹn kọ́kọ́ gbé wọn lọ́wọ́ tó bá tó bí second week tó gbé wọn lẹ́sẹ̀ ẹ̀yọ̀ kan tó máa pa wọn díẹ̀ díẹ̀ tó máa ṣàrẹ́ pa wọn lẹ́ẹ̀kan náà oníkan gbé wọn lọ sí court àbí tó gbé wọn lọ sẹ́wọ̀n tó máa gé gbogbo oríkèéríkè ara wọn díẹ̀ díẹ̀ tó máa fi kú.
bàbá tó kú. bíi pé kán gé etí lé ní kán gé ẹsẹ̀ ní next week. Yes. Yàtọ̀ bá jápá níbi tí yàtọ̀ yọ̀kan níbi second week kan tó jẹ́ ẹsẹ̀. But ṣé ẹ̀yin believe wípé hookup lè stop ní Nàìjíríà? Kò lè stop o. Kí ni ìdí tẹ́ fi rò pé kò lè stop? ẹni tó bá fẹ́ wọlé ní YouTube àbí Facebook mo máa paste link kan sí link yẹn lẹ máa press lẹ máa fi wọlé síbí. Yeah. Hello Fresh. Yes, kí ni àmọ̀ràn tẹ́ fẹ́ fáwọn ladies? Jerry, a ti sọ òtítọ́ bẹ̀ nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ ní ìgbà tẹ́ fi bẹ̀rẹ̀. Ẹ sọ wípé kí wọ́n wá ìdí kí wọ́n wá àwọn bíi bàbá àsàlẹ̀ tí wọ́n rọrùn. Mo tọrọ bẹ̀ ni pé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí mú àwọn bàbá àsàlẹ̀ wọ́n máa lọ́dọ̀ àwọn ìjọba. Tí mo mọ̀ ní bẹ́ẹ̀ ni tí mo mọ̀ ní pé àṣírí ibẹ̀ wà ní àárín wọn. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní tú pé ibo ni kíní tí wọ́n wá ibo kíní á dé ọ̀dọ̀ wọn. So ìdí nìyẹn tẹ́ pé wọn ò ní tú àṣírí ibẹ̀. So gẹ́gẹ́ bí ọ̀dọ́ bá sọ ẹni kó bá kojú rà ní ayé tàwa yìí ilé ayé tó le ni. So ẹni tó máa jáde bí àwọn oníkọ̀ kìíyèsí ẹni tó máa jáde ẹni kó wà ní trust anybody ẹni tó máa jáde kó ṣe kíni kó ṣọ́ra ẹ̀ àmọ̀ràn mi nìyẹn kó ṣọ́ra ẹ̀ kò sí solution ju pé kó ká kó ṣe kíni kó ṣọ́ra ẹ̀. But question kan tí mo tẹ̀ fẹ́ bèrè lẹ́sìn tó ti yé mi ni wípé tí ẹnìkan bá tẹ̀ fẹ́ jáde tí ó bá sọ fún gbogbo àgbáyé pé mo lọ sọ́dọ̀ lágbájá o tẹ́nìyẹn bá padà pa tó bá padà mú ẹni kí láǹfààní pé ẹnìyẹn gan sọ. Kí ni àǹfààní pé ẹnìyẹn kan sọ. Yes, now ẹ̀yàn jáde báyìí ó sọ fún lágbájá pa mo lọ sọ́dọ̀ lágbájá o ó dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ pa at the end of the day wọ́n padà mú ẹnìyẹn kí ni àǹfààní sísọ tẹ́nìyẹn sọ ẹsẹ̀ tó kù kò tí kú ni. Bẹ́ẹ̀ni ẹni tó kù ṣùgbọ́n àǹfààní kan tẹ́mi lè rò lórí tí mo rí bẹ́ẹ̀ ni wípé torí kó ti sọ yẹn a sì ṣe trace ìjìyà sì lè wà fún èèyàn tó pa ṣùgbọ́n nígbà tí ò sọ irú òkú ẹ̀ yẹn kò sí ní ta fẹ́ ṣe sórí àárín yẹn ṣùgbọ́n torí kó ti sọ yẹn ìyẹn a sì lè ba kọ̀yà yẹn. Abakọ̀yà lẹ́yìn tó ti kú. Ìyá sì ṣe kọ́ lẹ́yìn tó ti kú. ẹ máa ṣe o ó dà ẹ̀yin tẹ́ wà ní Facebook tẹ́ wà ní Instagram tẹ́ bá fẹ́ wọlé tẹ́ bá fẹ́ dáhùn sọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ tẹ líǹkì tí yóò wà ní abẹ́ ọba Solomon ọba àgbáyé yẹn so tẹ́ bá ti tẹ líǹkì yẹn ẹ bá ti tẹ líǹkì yẹn máa gbé yín wá sí ibi tẹ́ bá ti wọlé ní YouTube. Ayé kọjá lọ ayé kọjá lọ olówó àti tálíkà ayé kọjá lọ. Ẹ káàbọ̀ so kí ni àmọ̀ràn yín fún. nǹkan tẹ́mi fẹ́ sọ nípa ọ̀rọ̀ yẹn ni pé àkọ́kọ́ mo mọ̀ pé àwọn ìjọba wa wọ́n máa ń wò yín dáadáa a ní ìdí ọlọ́pàá ìpínlẹ̀ kó bá wa àárín ìdí ọlọ́pàá ìpínlẹ̀ kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kó ní ọlọ́pàá títí wọn gẹ́gẹ́ bọ́ ṣe ń sọ kó bá wa gbẹ̀gbẹ̀sẹ̀ kọ́ mú iṣẹ́ ní kíákíá ṣé tó bá ti wá lọ́lọ́pàá ìpínlẹ̀ yẹn anybody tó bá ti ṣerú mistake pé àwọn rí kó payàn kó máa waste time láti pa ẹni náà kó máa waste time láti pa ẹni yẹn dànù because tó bá lọ́lọ́pàá ìpínlẹ̀ wọ́n á lè mọ ẹni tó ń ṣèbàjẹ́ nípínlẹ̀ kọ̀ọ̀kan irú ìjọsọ tí ẹnìkan sọ nísìnyí pé tó bá ní ká máa wádìí àwọn tó ń payàn yẹn ó máa lọ́wọ́ ìjọba nù kò sọ́wọ́ ìjọba kọ̀ọ̀kan nù ẹ̀ ṣẹ́rí oògùn owó làwọn tó ń payàn yìí oògùn owó náà ń wá kiri bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ló kàn wéṣẹ̀ ẹ̀mí ẹlẹ́mìí ni kò sí oògùn owó kọ̀ọ̀kan nínú pé a fẹ́ payàn lẹ́yìn pé kéèyàn lọ gbin iṣu kó fi sílẹ̀ kó ti ṣubọlẹ̀ kíṣu kó ta tó bóyá ń payàn ń lo jẹjẹyàn yẹn kò sí kankan bẹ̀ irọ́ náà ń pa kò wá sí nǹkan yìí lọ́wọ́ àwọn babaláwo gbogbo bí tẹ́lẹ̀ wá nǹkan yìí sí ọwọ́ àwọn àfà àtàwọn àwọn pásítọ̀ ni àwọn àfà ló túbọ̀ pẹ̀lú àwọn tó ń ba Nàìjíríà jẹ́ àwọn àfà ni for example nǹkan kọ́ ṣẹlẹ̀ ní mo fẹ́ fi sọ̀rọ̀ nǹkan kọ́ ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ mi mo pẹ́ ni ẹ pé kó wá bá mi ṣiṣẹ́ ó lè jáde ní ó ní máa sọ 750 mo dẹ̀ agree mo sọ 7 ó gba 700 cash pásítọ̀ ni o ó gba 700 cash owó ẹ̀kú 50,000 so mo dẹ̀ tó bá ti parí máa fún ẹni 50,000 kàyé bèrè pé kò tí ó dẹ̀ ní 8 days ló máa fi ṣiṣẹ́ ni o inú ó ní èmi máa tún ra epo 4 days mo agree òun máa ra epo 4 days aṣáàṣì accept ẹ̀mí àti ẹ̀ so nínú 3 days títí ẹ̀ ọba 3 days and a half ló lò èmi ò tí ì ra epo nínú 4 days tó fún mi kò tí ì ṣiṣẹ́ mi lójú àmì bọ̀bọ̀ ìdẹ̀ ti sọ pé kí n wá fowó kún owó fún un kí n wá fowó kún ṣẹ́hun mo ní ìbọn náà ti ń ṣerú ẹ̀ àjọ agreement wa 8 days ni pastor lẹ́ni yìí o 8 days ni o tí ì lo 4 days títí ẹ̀ gbọ́ngàn pé 4 days tèmi ni o tí ì lo 1 days nínú epo tó níra ẹ̀ tún sọ fún pé mo fẹ́ fowó kún mo wá sọ mo náà ìtẹ̀ ń ba Nàìjíríà jẹ́ nìyẹn ó kẹ́ ní ìṣẹ̀ máa pariwo Tinubu ni Tinubu àwa gbọ́ngàn là ń bà lùjẹ́ so a ní ìjọ ọlọ́pàá pínlẹ̀ so ojú wa lè tóra wa ojú wa lè kára wa ẹnìbọ̀ tó bá ṣe wèrè kọ́ padà nǹkan tẹ́mi fẹ́ sọ nìyẹn. ó dà Àjàgbéra ẹ on mute. lẹ́wọ̀ báyìí kó ń tirí kẹ. ẹ káàbọ̀ sàṣà àlàáfíà lẹ́wà. lẹ́wọ̀ kó ń tirí kẹ ọmọ òde ayé mo wá ní o. kí lẹ fẹ́ dá sí ọ̀rọ̀ yìí kí lẹ fẹ́ sọ nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ó kàn fẹ́ kí ẹni bọ́ra mi. bàbá yìí kì í sàkókò kékeré wáyé ọ̀rọ̀ Nàìjíríà báyìí ó jẹ́ wá lógún because ó ń bọ̀ àwọ̀ là ń dẹ̀dẹ̀ tí a ò bá tètè wá àbáṣe sọ̀rọ̀ yìí ṣùgbọ́n sì ń invite àwọn èèyàn ni tó bá gbọ́ máa lọ máa pa àwọn èèyàn mọ́lé ni o ṣeun mọ́ ayúyẹ ẹ ti mute o Àgbàjẹ̀bú thank you very much ó dà pé ṣeun yẹn wá láòbò níbí ni. hello Àgbàjẹ̀bú God bless you for the gift. ẹni tó bá ti wà níbí nígbà tá a bẹ̀rẹ̀ program ni kó send request kó pè wọlé o. Àgbàjẹ̀bú sáà máa bo lọ má yẹ kó dúró.
àwọn nǹkan tí ò ṣe gbọ́ sétí àwọn ọ̀rọ̀ rírùn ọ̀rọ̀ tó yẹn tètè létí. Hello Abdullahi, ẹ káàbọ̀ sàṣà àlàáfíà lẹ́wà. Kí lẹ fẹ́ bá wa kílẹ̀ àmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn ladies wa. Ọlọ́run ìjọba bàjẹ́, Ọlọ́run sì ní dáadáa mu. Àṣẹ o. Ọlọ́run ṣe àdúrà kì í ṣe nǹkan méjì náà fẹ́ bára wa sọ lójú pé àwọn ní ká mọ̀ wọn ara wa. Torí gbogbo ohun tí ń bẹ̀rẹ̀ ti ń ṣẹlẹ̀ yìí wàláhì tàláhì kò ju àwọn àfáàní ẹ̀ lọ torí èmi ní ọmọ tí ó ní àfáàní sí ní ìtura rí wàláhì tàláhì. Gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí náà àwọn obìnrin wọn tukun wàláhì àwọn ẹ̀kún torí ẹni tó invite ẹgbẹ́ náà òun ti lágbó kele ẹni tó mú mẹ́rin kún fẹ́fẹ́ ni àbí ohun tó mú lóko lágbẹ́jẹ́ yorùbá àti òfin la àbẹ̀rẹ̀ tó bá lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹ̀ yẹn máa ń fi ìkẹ́ lọ kí yóò tó sọ kí yẹn fẹ́ ṣe ìkẹ́ ọlọ́bì kẹ́ ní sèyìn òbí fẹ́ẹ́ tó jáde kí yẹn tó fi lọ tó lọ ní pé gbogbo ẹ̀yọ́ obìnrin ibi tẹ́ bá fẹ́ máa lọ lásìkò táwa yìí ẹ dákẹ́ máa wí fún wọn ẹ máa wí fún yẹn kí n lọ bí báyìí ẹ sì jẹ́ wọn máa mọ̀ ní àjò tí ẹ bá rìn nígbà báyìí ní sí ìrìn àjò mi báyìí ní sí ń lọ ẹni tí ń dé tìlẹ̀ ní tí ń fẹ́ ni màá dé mi fẹ́ gba ojú bẹ́ẹ̀ lọ. Àwọn ìwà ìbàjẹ́ ìbáyọ̀ náà wọlé ìbàdẹ́kùn ẹ̀ kí làmọ̀ràn yín fáwọn tó bá ti ṣerú kan bẹ́ẹ̀. Ìmọ̀ràn tí wọ́n wí ní àgbà nìkẹ́ ohun tó ń rẹ̀ ní pé ẹni bá pààyàn ká pààyàn ọ̀la ìjọba ẹni bá pààyàn kí wọ́n pààyàn bẹ́ẹ̀ tó bá ṣe pé ó ń mú yàn ó pààyàn láìsí pé ó ní dìkẹ́ kò tí ẹ̀ sí gbóngé náà kí wọ́n pààyàn alùpùpù ẹni ẹ̀sọ́ dáadáa ní gbogbo ìmọ̀ràn àwọn tí máa wà. Ẹ ṣe kó sà, God bless you. Àwọn sẹ́fì ọ̀bọ̀ ló wọlé bọ̀ yẹn. Hello kábíyèsí. Ẹ káàbọ̀ sà, so kí àmọ̀ràn wọlé fẹ́ fáwọn ladies lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Nǹkan tí mo kọ àmọ̀ràn tí mo kọ lè fáwọn obìnrin lórí nǹkan tó wà lẹ́yìn ni pé kó má ṣe àrísọ àbí kó má ṣe olóṣù àbí kó má lọ bá boyfriend ẹ̀ létí tó kọ́ àbẹ̀ ni pé ẹni obìnrin tó bá ti fẹ́ lọ bá boyfriend ẹ̀ ó gbọ́dọ̀ máa sọ fún àwọn èèyàn ó gbọ́dọ̀ sọ fún ẹnìkan ọ̀rẹ́ àbẹ́nìkan tọ́jọ́ gbélé pé ọ̀dọ́ lágbájá mo ń lọ o àìbámọ̀ tí kò bá ṣẹlẹ̀ yẹn gbọ́dọ̀ lẹ́ni tí ó lè máa fi ọ̀rọ̀ lọ á dẹ̀ fi fóònù nọ́mbà ẹni yẹn sílẹ̀ fẹ́ lọ bá lélẹ́yìn fóònù nọ́mbà ẹ̀ lélẹ́yìn tó bá dẹ̀ ti dọ́dọ̀ ẹ̀ níṣojú ẹni tó lọ bá yẹn kó pe alágbájá tí mo sọ pé mo fẹ́ wà lọ́dọ̀ ẹ̀ mo ti wà lọ́dọ̀ ẹ̀ tó bá ti sọ yẹn fún tán ìyẹn bẹ́yẹn ṣàwárí èsì ọ̀rọ̀ tó yẹ kó máa ṣe fáwọn àwọn tó yẹ kó máa ṣe fáwọn tó bá pààyàn ni pé nígbà ayé Oyènúsì àti àwọn aníní ìgbà tó fẹ́ pa wọn orí live television náà ti pa wọn wọ́n gbé wọn sórí tẹlifíṣàn wọ́n fẹ́ nu yọta gbàgbà wọn dẹ̀ sí dàbọ̀ wọn fi kú tán ṣẹ́ni tó bá náà pa àwọn èèyàn irú àwọn báyìí tó bá di pé èèyàn pa èèyàn kọ́ gbé wá sórí live television kọ́ fẹ́ èèyàn ti àgbà tó máa sọ wọ́n fẹ́ èèyàn tàgbà yẹn kọ́ wá fáyà èèyàn bíi mẹ́fà tó bá jẹ́ èèyàn mẹ́fà ni kọ́ fáyà ogun ọ̀dànù tó bá tún di oṣù mẹ́fà kí gọ́vnọ̀ mi tún wà ní kó tún pa èèyàn mẹ́fà ṣẹ́ tó bá tún pa èèyàn mẹ́wàá lórí live láàrin wò báyìí gbogbo àwọn tó kàn tó mọ ọbaṣọ ṣùgbọ́n tó bá kàn mú wọn tó mú wọn lọ sẹ́wọ̀n tó àdìgbò ṣe pa wọn àwọn èèyàn tó máa fi gbèsè nọ́màtì ọ̀ tó bá gbé wọn sórí live television tó fáyà wọn ní firing squad because it's very very painful kí ọ̀dẹ̀ gbé odidi èèyàn kó dẹ̀ máa gé wọn rẹ̀ nǹkan burúkú ni nǹkan tẹ́mi sọ sí. Nǹkan tó yà mí lẹ́nu nípa ọ̀rọ̀ àwọn ìjọba Nàìjíríà yìí pọ̀ bí ènìyàn bá ṣe ìbàjẹ́ kí ló tó fi máa ṣe ìdájọ́ ẹnìkan náà tí wọ́n lè fi ìdájọ́ ẹ̀kọ́ àwọn èèyàn lọ́gbọ́n kí ni ò tí ì yé mi. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní òfin tá à ń lò ní Nàìjíríà àti ní gbogbo káàkiri àgbáláyé wọ́n pè bá láti ní democracy pé kò sírú nǹkan tí èèyàn bá ṣe wọ́n á kọ́kọ́ gbé ẹni yẹn lọ sí ilé ẹjọ́ tó bá ti gbé lọ sí ilé ẹjọ́ ló máa dá lẹ́bi àbí dá láre but tí a bá wà ní western world tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ wọ́n pe àwọn kan ní church àwọn kan ní àwọn tó bá investigate àwọn yẹn ní àkọ́kọ́ lọ investigate kó tó di gbódọ́dọ̀ media àbí kó tó di gbódọ́dọ̀ anybody ní public táwọn yẹn bá ti investigate wọ́n sọ pé ok èsì ọ̀rọ̀ kámú àwọn ọlọ́pàá ní èsì ọ̀rọ̀ kámú bọ̀ bẹ́ẹ̀ ni pé gbogbo nǹkan kárí bí ni pé ẹni yìí pààyàn tó bá ti wá ní pípa ìwọ́n ṣe máa gbé lọ sí court so evidence tó máa provide ní court pé iṣẹ́ tẹ ní iṣẹ́ owó iṣẹ́ tá ń gbà o nǹkan báyìí la ṣe àti kẹ́ni yóò pa o so ó wá kún fún judge láti máa sọ pé nǹkan báyìí ló máa dá nǹkan báyìí ló máa dá ní church nílò ìbọn tún pa àwọn kan tó pè ní jury irú ẹ̀yin tẹ́jẹ́ bí ọba báyìí sí wọ́n máa pè yín tí kò bá ṣe ládùúgbò wọ́n á pè yín bí ẹ̀yin tẹ́jẹ́ ọmọ ọdún yẹn tẹ́jẹ́ bí ten wọ́n á ní kẹ́mà ẹgbẹ́ nínú nǹkan tẹ́rí yìí o tí ẹ bá ṣe nǹkan báyìí o nǹkan báyìí ló máa ṣe nǹkan báyìí ló máa ṣe wọ́n á ní kí ni ẹ̀yin lẹ́wà ẹ̀ máa jókòó pé ẹ má pa so church wa máa lo discussion pé nínú nǹkan táwọn ènìyàn sọ wọ́n pa ẹni jury nínú nǹkan táwọn ènìyàn sọ yìí nǹkan tó ṣe ni pé nǹkan tí gbogbo àjọ fọwọ́ lé ni pé kápá bọ̀tọ́ máa fẹ́ pààyàn wọ́n wá lọ sórí àgèdè wọ́n fàyẹ̀ tó máa kú ni bọ̀tọ́ máa ń ṣòwò tẹ́ báwọn èèyàn mọ̀ nǹkan tó fẹ́ pààyàn yẹn ní Nàìjíríà nítorí pé ọgbọ́n jìbìtì tó bá ti gbé lọ sẹ́wọ̀n sí gbogbo àwọn gọ́fúnà ẹlòmíì wà tí kò pààyàn láti gbé lọ sí wọ́n ti kọ́ pa ṣùgbọ́n gọ́fúnà gbọ́dọ̀ sáìn ẹ̀ láti jẹ́ kọ́ pa ṣùgbọ́n àwọn gọ́fúnà wa gbogbo aláwọ̀ sí àgbà wọn fẹ́ kéèyàn ẹ̀mí èèyàn tó wà wọn kọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí gbogbo kíni fi ń ṣe tó fi ń lọ báyìí nìyẹn bọ̀tọ́ láì kí wọ́n pa wọn láì tó àárín wọn lórí nǹkan tó fi ń pa wọn èmi ká máa tó wọn yẹn bá ṣọ. Because anybody tó bá pààyàn ní Nàìjíríà ìjọba ti ṣèdájọ́ ẹgbẹ́ kan lọ pa ó yẹ kó wà lórí tẹ́lẹ̀ báyìí ni kí gbogbo ayé lè kẹ́kọ̀ọ́ lára ẹ̀ wípé nǹkan tẹ́lẹ̀ ṣe kò dáa so that àwọn èèyàn láti bẹ̀ wọ́n lè repent. Bẹ́ẹ̀ni ní Amẹ́ríkà sí wọ́n ní kíní kan wọ́n ní tébù kan báyìí wọ́n ti ṣe iṣẹ́ àyẹ̀sí Trump ṣe sáìn ẹni tébù yẹn sì wọ́n máa jókòó sórí ẹni tó fẹ́ pa máa jókòó sórí iṣẹ́ ẹ̀ kíní yẹn dẹ̀ máa mú kíní yẹn ó máa wọnú ara ó dẹ̀ máa fa ìjẹ́ ó dẹ̀ máa pa lẹ́sẹ̀ pé ó máa nà tọ̀tọ̀ báyìí tó máa fi kú ni wọ́n máa ń ṣó ẹ̀ fáwọn èèyàn so ìyẹn gan máa jẹ́ kí ẹrù bá àwọn èèyàn fúnra wọn láti lè ṣe ìkọ̀bọ̀ tọ́dọ̀ wa ìgbà tó di pé ọlọ́mọ ọ̀dọ́mọ òun ló jẹ́ kí ti wá rí bẹ̀yẹ̀ bọ̀ tí bọ́tẹ́bí kan rí bẹ́ẹ̀ náà ni pé tó bá yẹ kí wọ́n pa wọn live láàrin wọn lójú ayé báyìí gbogbo àwọn èèyàn tó ń pààyàn àti jáwọ́ nínú gbogbo ládàradà tó ń ṣe yẹn. kódà ẹsẹ gan Ọlọ́run wà lọ́wọ́ arówó jolú kan yóò mute. Are you here? ọba yẹ mo wá bí ọba ẹkọlẹ àlàáfíà ni o kò tí ì máa sọ sí pé ìjọba olè sáré pa wọn bẹ́ẹ̀ yẹn náà torí wọ́n pọ̀ káàkiri so thorough investigation ó gbọ́dọ̀ take place tó bá ti mú èèyàn kan èèyàn méjì láàrin wọn thorough investigation gbọ́dọ̀ take place because special people yìí wọ́n ṣèyàn kan bẹ́ẹ̀ sì wọ́n ṣèyàn méjì so I believe pé tó bá ti mú wọn kò sáré mú jungle justice pé kọ́ fún wọn bẹ́ẹ̀ although punishment ìjọba àbí tí ìjọba take action ó má dàbí pé ó máa ń pẹ́ but síbẹ̀ náà kò pẹ́ because tí bí òfin Nàìjíríà ṣe wà ní pé tí ìjọba bá ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí ẹ̀kan ṣe wọ́n máa rí ẹ̀ méjì mú
ọmọ àríyàn mẹ́ta mú, there must be something or one thing or the other to link to this type of desperate acts. So I believe pé ó yẹ kí government to take action on it. Tó bá dẹ̀ fẹ́ ṣe, tó bá fẹ́ execute wọn, tó bá fẹ́ fún onídàájọ́, kọ́ ṣe openly. Mo rántí ayé gba military time, tẹ́ pé tó bá mú olè, ọmọ apá wọn nígbà ní kirikiri, ọmọ apá wọn openly, ó máa jẹ́ ẹ̀kọ́ fáwọn èèyàn pé ìwà búburú yìí kò dáa o. So it's a great lesson pé tó bá fẹ́ ṣe justice fún wọn, kọ́ ṣe openly. So with this, mo believe pé ó máa dẹ́kun àwọn ìwà àbàjẹ́ yìí. Ẹ ṣé. Àmọ̀ràn wo lẹ fẹ́ fún àwọn ladies? Ìgbà kílẹ̀ sọ́sà. Àmọ̀ràn wo lẹ fẹ́ fún àwọn ọmọbìnrin wa tó ń ṣe kúkọ? Àwọn obìnrin wa kọ́ kẹ́kọ̀ọ́, ó yẹ kó ti kẹ́kọ̀ọ́. Òun tẹ̀ ni a ti rí àwọn ìwà báyìí, òun ṣe nà sí rí wọn. Bọ̀ mi bí àtọ́rí pé kò tó fẹ́ jẹ, kò tó fẹ́ mu, àbí mi ojú kòkòrò nípa ojú kòkòrò pé èmi náà mo fẹ́ ṣe lé, mo fẹ́ fò sókè, mo fẹ́ fò sílẹ̀, mo fẹ́ bá ẹgbẹ́ gbé. So màá wí pé ẹ̀kọ́ ti fẹ́ sọ wọ́n sí pé ohun kó tẹ́nìbọ̀dé bá ní kó tẹ́ lọ́rùn, be satisfied with what you have. Ọlọ́run ò jẹ́ bó ti tọ́gba, ó dà mí kan kúrú, ó dà mí ọ̀gá, ó dà mí ọ̀pupa, ó dà mí ọkọ̀ dúdú. So màá wà advice pé kí obìnrin àtọkùnrin gan kọ́ kẹ́kọ̀ọ́ ní ohun tó bá rí tó ṣẹlẹ̀ ní ayé, kọ́ kẹ́kọ̀ọ́ mi bẹ̀. So àmọ̀ràn mi nìyẹn. Ẹ ṣé ọba. God bless you. Amen. Hello. Ẹ káàbọ̀ sà, sálà sí. Ẹ káàbọ̀ sà. Kí lẹ bá wa sọ lórí ọ̀dọ́ wa náà yìí? Ṣé rí àmọ̀ràn mi fún àwọn obìnrin sí ni wípé lákọ̀ọ́kọ́ mo ní àmọ̀ràn fáwọn òbí ká tọ́jú àwọn ọmọ wa ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ kọ́lọ́ ní kí wọ́n gbẹ̀kọ́. Ṣé rí kò sí nǹkan níta o, kò sí nǹkan níta, ìparun ló wà níta. Wọ́n jẹ́ kí nǹkan tí wọ́n ní kó tó wọn. Oríṣiríṣi ló ṣẹlẹ̀ nílùú, ẹni tó bá gbọ́ ẹni tó ní gbọ́ ò ní gbọ́, ọmọ tó bá ti yọ ọmọ parun ó máa padà parun ni. Ṣùgbọ́n lágbára Ọlọ́run á bá àkóso wọn nínú. Then àmọ̀ràn tí mo tún wá ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kíníkan lẹ́kọ̀ọ́ fún ọlọ́pàá ìpínlẹ̀ dá lóòótọ́, wọ́n ní bàbá pé àwọn ìjọba wọn ti ń gbèrò, wọ́n ti yí sọ́tọ̀, wọ́n ti yí sósì. Ṣùgbọ́n èmi rò pé ohun tó ṣe ń fọwọ́ ẹ̀sẹ̀ yìí òun ni káwọn olóṣèlú wa kó máa lọ ṣe àwọn ọlọ́pàá ìpínlẹ̀ lò. Sọ́mọ̀ ìpínlẹ̀ tí ọlọ́pàá ìpínlẹ̀ ó ti wà lọ́dà state governor àtàwọn political leaders wà bẹ́ẹ̀. Kó máa lọ ṣe àwọn ọlọ́pàá ìpínlẹ̀ yẹn lò. Òun lèmi lérò pé ó ń fà á sẹ́yìn. Ẹlẹ́ẹ̀kẹta tí mo tún fẹ́ sọ, òun ni wípé ṣẹ́rí major problem ta ní Nàìjíríà yìí, òun ni 99 constitution wa. Kò sí èso kan tó fẹ́ so wa. Kò sí ìṣòro kan tó fẹ́ so. Then àwọn tó wà national assembly major problem ta ní gangan nìyẹn, because àwọn ilé ìgbìmọ̀ aṣòfin, àwọn ló ń ṣòfin fún wa. Ọ̀pọ̀lọpọ̀ òfin tí wọ́n ṣe fún wa kò èyí tó bá máa fi fọwọ́ gbọ̀ngàn ni wọ́n ṣe. Ẹ jẹ́ kí n fi kan ṣàpẹẹrẹ sà, ní Asia country, anybody tó bá ti rape obìnrin tàbí ó fẹ́ fi pápá obìnrin lò, fídíò ẹ̀ go viral àbúkọ àwọn lórí nígbà yẹn, òwe ẹni bẹ́ẹ̀ tó bá fi lè ka mọ́, wọn kò lọ sí police station, wọn kò lọ sí court, wọ́n máa gbé ọlọ́pàá máa wá, ọlọ́pàá máa mú jáde síta gbangba ló máa pọ̀ lórí ẹ̀, wọ́n máa yìnbọn pa, tó bá ti yìnbọn pa tán àyà máa gbé, wọ́n máa fi kọ́ aṣọ ẹ̀ báyìí, wọ́n máa gbé òkú ẹ̀ sókè, gbọ́n tó kọjá bọ̀ máa rí, wọ́n ti mọ bẹ́ẹ̀ ṣe tó ṣe. Tá bá ti ní òfin tó jẹ́ wípé tó bá ti ṣe ìjìyà báyìí ni gbogbo èèyàn ló máa kọ́wọ́ wọn ọba aṣọ. Kò sẹ́ni tí wọ́n bí dáadáa sí tó fẹ́ gbé òògùn olóró tó máa sọ pé Saudi Arabia ló fẹ́ gbé lọ. Kó tó lọ Saudi Arabia ó ti kó máa lò lẹ́ẹ̀mejì tó tó mọ̀ pé tó bá ti mú òun máa bẹ́ òun lórí ni. Táwa náà bá nírú òfin bẹ́ẹ̀ wípé tó bá ti ṣe lọ́ṣẹ̀ báyìí tó bá ti ṣe ìdájọ́ fún òdìgbà tí gómìnà kọ̀ọ̀kan bá máa sáyẹ̀ mọ́ tílé ẹjọ́ bá ti gbà wípé ó jẹ̀bi wọ́n dẹ̀ fún ní àyè díẹ̀ láti lọ sílé ẹjọ́ kò tẹ̀mí lọ́rùn tó bá ti lọ tó bá tó ti jẹ̀bi bọ̀ lórí èèyàn bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ bá executive kí ẹ kúrò lẹ̀ tó bá ti rí pọ́tò àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn wá máa jáwọ́ agbára Ọlọ́run àti ọmọ fún iṣẹ́ sà. Ẹ ṣé God bless you. Ó lágbára o. Ó lágbára o. Ẹ káàbọ̀, kí lẹ fẹ́ sọ sọ́dọ̀ tó wà lẹ́yìn? Káàbínú pé mi nílé ṣe ojú torí ibi tí mo wà. So mo kí n yẹ kú ètò ẹ̀kọ́ kó lè dà. Olúwa ò ní jẹ́ kí ọmọ mi àti kí ó di ẹran táyé máa fi ṣe tutù. Àṣẹ o. Ṣé rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn onílé ní lọ́wọ́ àlejò dì sí tẹrù ni. Àwọn ara nǹkan tó tún fa tí ọ̀pọ̀lọpọ̀ fi ń pa ènìyàn bí ẹni pa ẹdìyẹ léni. Ó ní ọ̀pọ̀lọpọ̀ wáàsí tí ẹlòmíì gbọ́ lẹ́nu pásítọ̀ mi àbí àáfàá mi. Torí àwọn méjì tí sábà máa ń dèlífà lẹ́ṣọ̀ jù nìyẹn. Àáfàá mi tó bá fẹ́ ṣe wáàsí, á ní tó bá lówó láyé òlè ní lọ́run. Àlálákú ó fẹ́ ṣàgbé kó lè ríyàn tí ó ṣiṣẹ́ lọ́bẹ̀rẹ̀ náà ni. Yóò wá gbé nǹkan fi sọ́kàn. Ẹnìyẹn torí pé bí kálukú ṣe máa ń ronú lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tá a bá gbọ́ ó sọ̀tọ̀tọ̀. Ẹlòmíì tó bá máa gbé wáàsí kalẹ̀ ní wọ̀ta ní kó wá ṣe wáàsí fún wọn. Pé ṣé wọn rí mọ́tò tó ń gbé wá ni. Tábàdẹ̀ wo this life ó sáà kábíyèsí wọn pọ́n knowledge lé mọ́ owó ni aráyé ń pọ́nlé ju knowledge lọ. Irú bẹ́ẹ̀ ṣe wá bẹ́ẹ̀ ọpọlọ yín ṣe pé báyìí nísìnyí at least ọpọlọ yín ṣe pé kábíyèsí tá bá gbé àwọn tó tó lọ́pọ̀ pé pé ẹ bá gbé ọpọlọ yẹ ó kéré tán gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì gbọ́dọ̀ mọ̀ sàfihàn mílíọ̀nù fún yín lóṣù. Gẹ́gẹ́ bíi pé ọpọlọ ẹ̀ lè pé mi ò dín ara Instagram àti TikTok mi ò bí gọ́ọ̀mẹ̀ntì rí ti yín sà. Bẹ́ẹ̀ náà ló fi já sí wípé wọ́n dẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ yín lójoojúmọ́ bẹ́ẹ̀ náà ló fi já sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ pọ̀ kan rin ṣùgbọ́n kò sẹ́ni tó recognize wọn gẹ́gẹ́ bíi pé ẹlòmíì wọn lè má mọ̀ from nowhere tó tẹ̀ ti gbówó ẹ̀ wá náà máa bí kárí fún. Ìdí tó fà nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì fẹ́ràn wípé tí àwọn bá lọ pa ènìyàn àbí àwọn ọlọ́jiyàn gbé àìmọye èèyàn láti jí gbẹ́nu ọdún ṣùgbọ́n tó pé àtòkù àtàyè wọn àti ẹ̀mọ́bí tó lè wá wọn sí
àbí pé wọ́n gbé lómi kalẹ̀ wọ́n gba millions of naira kò jẹ́ kí wọ́n lè sọ pé ẹni bẹ́ẹ̀ ni fẹ́ lọ gbé tọ́lá pé ní yípa ọ̀pá ọ̀dẹ̀ òrí pọ́tírẹ́sì ẹ̀ lọ́dọ̀ ẹ̀ ni wọ́n fi mọ̀. now ṣé wá rí èmi ò fẹ́ sọ pé solution wà fọ́rọ̀ tó wà lẹ́yìn ìdí tí mo fi ní pé mi ò ní solution fọ́rọ̀ tó wà lẹ́yìn ni wípé ìjọ ti solution lè ṣùgbọ́n tó bá sì jásí pé nínú àwọn tí wọ́n ń darí wa pàyẹ́ sí wà nínú wọn kò sí bá ṣe fẹ́ ṣe ẹ̀jẹ̀ náà wọn lọ náà bẹ́ẹ̀ náà ni. nǹkan tẹ́mi wá lè sọ ń bíbẹ̀ ó ní wípé ìgbọ́ nítorí ẹ̀ bá rí kó fara mọ́ kí n kálukú kó bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ èyí tó bá gbọ́ déédéé èyí tó bá dẹ̀ gbọ́n tó jẹ́ bá kó fara mọ́ kí n kálukú gbọ́ pẹ̀ sọ̀rọ̀ kó bá àwọn ẹbí ẹ̀ sọ̀rọ̀. Nàìjíríà lé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin ẹgbàgbé pa ìpè bóyá ó ń sún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì di ẹni tí wọ́n ń rí tàn ní rí mọ́ rẹ̀ ni tí o lè gbé bùkátà wọn nínú ìdàtí pé wọ́n wẹ́ni tó ní mọ́tò tó ti kọ́lé tó ti ṣe everything gbogbo wa náà la mọ̀ wípé àti kó owó àti kó ọ̀làjọ kálíyà kan gbọ́ mọ́tò 45 million ó ní márùn-ún láìṣẹ́ni tó jẹ́ owó ìjọba.